Ẹ̀yin ọmọ Yorùbá káàárọ̀ oòjíire, a kú ojúmọ́ o. Òní ni Tuesday, ọjọ́ kẹfà ní ọjọ́ Tuesday, ọjọ́ kẹfà oṣù ìkeje ọdún 2021, 6/7/2021. Ohun tẹ́ ń wò yìí ó ṣẹlẹ̀, ó ní mo rí, ó pe àkíyèsí mi sí. Mo rí ní ìlú Òṣogbo. Trailer tẹ́ ń wò yìí, Ring Road la wà yìí, ní junction Islahudeen. Mọ́tò trailer tẹ́ ń wò yẹn ó ń lọ sí Ìlọrin, ó ń lọ sọ́nà, ó ń jáde, ó ń lọ sọ́nà stadium. Nǹkan tó jẹ́ kí n láǹfààní àti lè cover wọn dáadáa báyìí ni wípé èmi wà nínú car tí wọ́n tint, so wọ́n rí mi wípé mò ń cover wọn. Now ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Mọ́tò yìí ní fault, ní trailer yẹn ní fault, wọ́n ti ń try láti tún ṣe. Now ẹ wá wo nǹkan tó pe àkíyèsí mi gan pátápátá. Ẹ wo òkè, ẹ wo mattress àwọn èèyàn wọ̀nyí, ẹ wo ẹrù wọn, ẹ wo bàbá àwọn arúgbó wọn, ẹ wo bàbá àgbáyé, ẹ wo àwọn ọmọ wọn, ẹ wo obìnrin, ẹ wo àwọn ọmọdé, ẹ wo wọn, ẹ wo àwọn bàbá àgbà. Now ẹ tún wò wọ́n, tún gbé kùkù adìyẹ, ẹ wo kùkù adìyẹ. Mi mọ̀ bóyá ẹ lè rí kùkù adìyẹ yẹn. So nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìròyìn pé kó tó di wípé wọ́n ó bẹ̀rẹ̀ sí máa pa àwọn ènìyàn ní ìpakúpa, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Wọ́n ní wọ́n á kọ́kọ́ kó àwọn ènìyàn wọn, àwọn arúgbó wọn, àwọn ọmọ wọn àtìyàwó wọn. Ó ti ń ṣẹlẹ̀ báyìí o. Mo pe àkíyèsí wa sí ni. Èmi ò kí ń ṣe ẹni tó máa ń ṣe fídíò, mi dẹ̀ kí ń sọ̀rọ̀ ní social media. But ohun tí mo rí yìí mi ò lè máa sọ, torí ààbò ara ẹni ó ní ààbò. Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi ṣọwọ́ sí àwọn tí ó bá kàn, àwọn tó ń sọ wípé irọ́ ni, kò lè ṣẹlẹ̀. Ó ti ń ṣẹlẹ̀ báyìí, ẹ wò wọ́n. Mọ́tò yẹn ní fault ni wọ́n bá ti lọ látòru. Òní ọjọ́ kẹfà oṣù keje, 6/7/2021, òní Tuesday, Ring Road la wà báyìí ní Islahudeen. If you can see, you will see. Màá ra dọ́gbọ́n sí ilẹ̀kùn kan yìí nsìn. Ẹ rí i pé lóòótọ́ Islahudeen junction. You can see, you will see pé Islahudeen junction la wà. Èmi fèsì ọ̀nà Làmẹ́kò báyìí. Àwọn tó bá mọ bẹ̀ wọ́n á ti understand pé nǹkan tí mò ń sọ òótọ́ ni. Ọ̀nà Làmẹ́kò ló mo kọjú sí báyìí. So ẹ wò báyìí. Can you see now? Trailer yẹn ń kó jáde láti ìlú Òṣogbo. Ẹ jọ̀wọ́ kó ní kálukú wa ká wà ní ìfojúsọ́nà, ká dẹ̀ múra. Ọlọ́run á ràn wá lọ́wọ́, ká kún fún àdúrà. Àdúrà nìkan ò dẹ̀ lè ṣe. Àwọn nǹkan tá a bá lè ṣe tá a fi lè dojú ìjà kọ àwọn èèyàn wọ̀nyí, ó ń bọ̀, ó ń bọ̀. Yorùbá ní àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o. Gbogbo bọ́n ti sọ wípé yóò ṣẹlẹ̀, ṣe rí kó ti ń ṣẹlẹ̀ báyìí. Wọ́n ti ń kó àwọn èèyàn wọn kúrò. Ọlọ́run á jà fún wa o. Àmọ́ káwa náà ká má fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò wa o. Ẹ ṣé.